ọmọ kan ló máa ṣe competition o Miss kìnìkan tí wọ́n máa ṣe Mapoly queen mo rò pé òun ló win ni kí ló tẹ̀yìn ẹ̀ yọ wọ́n jí gbé wọ́n jí ọmọ náà gbé wọ́n sì bá ṣe àṣepọ̀ tí ò lẹ́tọ̀ọ́ wọ́n ṣe yànnàyànnà lẹ́yìn tí wọ́n bá ṣàṣepọ̀ tí ò lẹ́tọ̀ọ́ yìí wọ́n sì gbẹ̀mí ẹ̀ ọmọ náà ti kú o nípínlẹ̀ Ògùn. You are welcome to DriveTV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ẹ já lọ ìlú Ẹdẹ. Ẹ ti wò lórí show mi obìnrin tó bá sọ̀rọ̀ yẹn wọ́n ní Rúkà lórúkọ ẹ̀. Ìṣẹ̀lẹ̀ ìlú Ẹdẹ tí wọ́n pa obìnrin kan toyúntoyún tó sì tó pọn ọmọ lẹ́yìn tó yẹ pé wọ́n ti yìnbọn pa á tán kí wọ́n tó yọ ọmọ lẹ́yìn rẹ̀ wọ́n yọ ààyè ọmọ lẹ́yìn ìyá rẹ̀ tí wọ́n ti pa tó ti dòkú. Ṣé torí òṣèlú ni àbí torí wàhálà agboolé àbíjà kan ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tẹ́sù tako sí láàrin wọn. Ìlú Ẹdẹ yá lẹ́yìn tí Rúkà bá mi sọ̀rọ̀ tí wọ́n nà ká àlébù sí Honorable Nurudeen Akọgun Majority Leader of Osun State House of Assembly. As God wanted, kọ́ọ̀lù mi tí mi ò kí ń sábà gbé mo gbé o mi ò dẹ̀ mọ̀ dí bóyá bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn. Honorable Nurudeen Akọgun wọ́n pè mí fúnra wọn wọ́n sì ṣàwọn àlàyé kan wọ́n ní lọ́jọ́ yẹn táwọn dé meeting ìjà tí wọ́n wá ń dárúkọ àwọn yìí orí ẹ̀ làwọn bá wọn. Wọ́n ní lẹ́yìn tí àwọn kúrò ń bẹ̀ tán tí wàhálà yìí lágbára ìbọn tí ọlọ́pàá yìn kì í ṣojú àwọn èyí tí wọ́n tún pè l'OPC táwọn náà tún yìnbọn kì í ṣojú àwọn. Ìgbà tí wọ́n pa obìnrin tó lóyún nínú tó tún gbọ́mọ pọ̀ sẹ́yìn police station làwọn jọ wà pẹ̀lú Rúkà tó wà yìí ibẹ̀ ni wọ́n sì gbé ọmọ ọ̀hún bá wọn kódà ọmọ ẹnìkan náà tó jára àwọn èèyàn wọn ó ń wọ́ ọmọ rẹ̀ káàkiri táwọn ọmọ bí ó wà. Sójà ló gbọ́mọ yẹn lóòótọ́ nígbà tí wọ́n yìnbọn pàyà rẹ̀. Ìgbà tí wọ́n sì gbọ́mọ yẹn wá bá wọn ní police station àwọn tí ẹ̀ kọ́kọ́ fẹ́ gbọ́mọ yẹn pé ọmọ èèyàn àwọn tí wọ́n wá nìyí ṣùgbọ́n Rúkà ní rárá ọmọ ẹni tí wọ́n pa ẹni àwọn ò sì mọ̀ pé wọ́n ti pẹ́ nìyẹn gbà yẹn làwọn bá rẹ́jẹ̀ lára ọmọ yẹn. Ẹ̀jẹ̀ lára ọmọ yìí wọ́n rí pé kò sójú ọta kò sáàdá kankan kò sọ́bẹ̀ lára ọmọ ibẹ̀ náà ṣe bẹ̀rẹ̀ sí ní pé ńbo wọ́n ti yọ wá náà ṣe padà wá ìyá rẹ̀ tí wọ́n fi bókù ìyá rẹ̀ tó kúlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ibì kan tí ó jìnnà síbi tí wọ́n ti ń pọn mi. Honorable sẹ́ẹ̀ wá mọ̀ ń pa ẹ̀ ni ó lóun ọ̀mọ̀ ń pa ẹ̀ o ó ní Rashidi ọkọ ìlú tí wọ́n mú ń lọ fa gbogbo ìgbésẹ̀ táwọn èèyàn gbé. Ta ni Rashidi ọkọ ìlú iṣẹ́ kí ló yàn láàyò kí ló dé tí wọ́n fi mú. Honorable Nurudeen Akọgun àwọn sọ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn wọ́n so mọ́ òṣèlú wọ́n ní òṣèlú ni o gbogbo ìgbésẹ̀ àwọn gbọ́rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò sọ̀rọ̀ lórí tí ojú àwọn rí lórí ọ̀rọ̀ ọ̀hún àti wàhálà táwọn gan kojú àti àdánù tó bá ìdílé àwọn gan. Àwọn wá rí pé àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ yìí àwọn tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí lò ní. Wọ́n ní nínú àwọn tó wá síléeṣẹ́ Oríyọmí tí wọ́n wá report wọ́n ní APC ni àwọn ọkùnrin tó lead Rúkà àti wá sọ́dọ̀ mi pé káwọn ó sì tó dìbò làwọn ti rí pé àwọn Rúkà yìí gangan wọ́n ti darapọ̀ mọ́ àwọn APC yẹn pé àwọn ni wọ́n ń lò láti distract ẹgbẹ́ àwọn lọ́sùn ní Ẹdẹ ìlú Ẹdẹ. Ọ̀dà kí ló wá ṣẹlẹ̀ wọ́n ní wọ́n dákọ̀ èèyàn kan tí wọ́n ló ń ṣiṣẹ́ pẹ̀lú Rashidi ọkọ ìlú
ó dà ìpẹ́ ẹ̀gbọ́n ni wọ́n pè ó ń tọ̀hún sí rúkà wọ́n ní wọ́n ń wó ń tọ̀hún pé torí pé wọ́n ń wá onítọ̀hún ní àwọn rúkà ṣe wá láti wá sọ̀rọ̀. Àṣàyè mo sì parí ètò yẹn lọ́pọ̀lọpọ̀ ìpè ń wọlé láti ìlú Ẹdẹ tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. Ìkan nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa lẹ́dẹ ẹ tún jẹ́ a gbọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà ni o ẹ tún jẹ́ a gbọ́. Àwọn òkúkú dá ẹnìkan kan mọ̀ nínú wọn. Obìnrin lẹ́ni yìí àwọn náà pè wá láti ìlú Ẹdẹ ni wọ́n pè wá láti ìlú Ẹdẹ wọ́n sì ṣàlàyé fún wa. Àṣìbí kan múná fi ń dàn kiri ètò ń pè lọ́kọ̀ ìlú. Àwọn ọ̀nà lẹ́dẹ níbi pé tí wàhálà bá dé báyìí àmọ́ sáwọ́ gbó ni ẹ̀ tí ń tajà bí ṣe ń dará ìsìnkú mẹ́wàá ní ọmọdé ìgbọ̀pọ̀ mọ́ gáàrí. Ṣé ìgbọ́n bá dé báyìí ọ̀sẹ̀ kan ìníṣẹ́ ní ìgboro Ẹdẹ. Ọba ò jẹ́ nǹkan kan ọba kẹ̀. Àwọn iye sídẹ̀tì lọ ti pa àwọn iye àwọn tó ti fàgbákò kú látara gbogbo àwọn táùtù ni. So ìyá ẹni tó ń bá mi sọ̀rọ̀ lánàá yẹn Rúkà òun lẹ sọ pé òun náà máa ń bọ́ra lẹ̀ láti jà tí wàhálà bá ti dé. Tí wàhálà bá ti dé ìyá wọn náà bọ́ra lẹ̀ ní gbangba ọjà ní gbangba pàpà yẹn. Táùtù ni wọn mo ní kí n sọ fún yín o. Ọ̀nàrẹ́bù yẹn ní dìsí pé àwọn ò tí ì rí bàbá àtàwọn náà. Àárí wọn àmọ́ ibi tó gbé wọn sí o wọ́n jó wọn mọ́lé níbí kan ní àárí wọn. Ó dà ẹ ṣé gan ni mà ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mà yes ma. Èyí tí mo tún gbọ́ nù láti ìlú Ẹdẹ èèyàn kan ló pè wọlé tó sọ bẹ́ẹ̀. Ẹ ṣe báyìí fún mi mo ní àwọn fídíòs tó lágbára nípa ìlú Ẹdẹ náà lọ́wọ́ o mo dẹ̀ ní àwọn tí mo fi lè máa sọ̀rọ̀ tí màá fi rọ àwọn ọlọ́pàá kí wọ́n dákun kán bá wa ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ Olúgbénga Ògbómọ̀ṣọ́ yìí. Ṣùgbọ́n lọ́la mo tún bọ̀ láṣẹ Ọlọ́run láti tún tọ́ọ̀ṣì méjèèjì kí n wá tó lọ lálẹ́ òní mo fẹ́ gba ìpè most especially nípa ọ̀rọ̀ ìlú Ẹdẹ yìí ẹ̀yin tẹ́ ń gbé lẹ́dẹ tẹ́ ẹ mọ̀ nípa ọ̀rọ̀ yìí màá fẹ́ kẹ́ ẹ pè mí. Ṣé ẹ tún ti gbé ìtọ́sẹ̀lẹ̀ nípínlẹ̀ Ògùn mo ti mú tìpínlẹ̀ Ọ̀yọ́ wá mo ti mú tìpínlẹ̀ Ọ̀ṣun wá ṣé ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn ọmọ kan ló máa ṣe competition o miss kìnìkan tí wọ́n máa ṣe Mapoly queen mo rò pé òun ló win ni kí ló tẹ̀yìn ẹ̀ yọ wọ́n jí gbé wọ́n jí ọmọ náà gbé wọ́n sì bá ṣe àṣepọ̀ tí ò lẹ́tọ̀ọ́ wọ́n ṣe yànnàyànnà lẹ́yìn tí wọ́n bá ṣàṣepọ̀ tí ò lẹ́tọ̀ọ́ yìí wọ́n sì gbẹ̀mí ẹ̀ ọmọ náà ti kú o nípínlẹ̀ Ògùn. Obìnrin tó pè wá láti ìlú Ẹdẹ tí ó bá mi sọ̀rọ̀ tí ó sọ pé àwọn tí wọ́n wá wọn ò dáa torí pé múra sídìí ọkọ ìlú ni mo gbàgbọ́ gan-an mi sì tún gbàgbọ́ rárá mo gbàgbọ́ gan-an mi ì dẹ̀ gbàgbọ́ rárá nígbà tí n wá sílẹ̀ dẹ̀ ọ̀rọ̀ tí Rúkà sọ mo gbà pé bẹ́ẹ̀ lórí mo sì tún gbà pé kò rí bẹ́ẹ̀ kankan nígbà tí n wá bá wọn sí ń bẹ̀ ọ̀rọ̀ tí ọ̀nàrẹ́bù Nurudeen Akọgun sọ mo gbà pé gẹ́lẹ́ bó ṣe rí ni wọ́n rí mo sì gbà pé gbogbo tí wọ́n sọ ó jìnnà sóòótọ́ èsì ń bẹ̀ ọ̀nàrẹ́bù Nurudeen Akọgun ní wọ́n sunlé bàbá àwọn ná pé wọ́n dáná sun ilé bàbá àwọn ojógúgú pé bàbá àwọn àti ìyá àwọn ló sì wà ń bẹ̀ ìyá àwọn sì lè tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ jáde ṣùgbọ́n bàbá àwọn ò lè jáde nínú ilé o bí àwọn kan gbé bàbá àwọn kọ́kọ́ lọ́rùn jáde ní o àwọn ò mọ̀ o
bí bàbá àwọn ti jóná mọ́lé ni o àwọn ọmọ o ṣùgbọ́n látìgbà náà òkú bàbá àwọn ò rí ayé bàbá àwọn ò rí. Ìyẹn minority leader ìpínlẹ̀ Ọ̀ṣun ní Ọ̀ṣun State House of Assembly. Tá a bá wá wí bẹ́ẹ̀ a lè kú bẹ́ẹ̀ tá a bá wí tẹnu ò ní yà. Ẹ̀yin tẹ́ ẹ wà nípínlẹ̀ Ọ̀ṣun. Honorable Nurudeen Akọgun wọ́n níjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ò tiẹ̀ sọ nǹkan kan bí ìgbà tí Ọlọ́run mú ni. Wọ́n ní bí ìgbà tára ń kàn jọba ìpínlẹ̀ Ọ̀ṣun bọ́rọ̀ ṣe rí náà fi bínú tán. Àwọn kan tiẹ̀ tún sọ wípé ẹni tí wọ́n mú lókọ̀ọ́lá tí wọ́n fẹ́ dìbò lọ́ṣun wọ́n lájọṣepọ̀ kan ń bẹ láàrin òun àti Rashidi ọkọ ìlú. Ẹni tí wọ́n mú yẹn ṣé èèyàn Oyètọ́lá ni àbẹ́yàn Arẹ́gbẹ́ àbẹ́yàn Adélékè àbẹ́yàn Lásùn èèyàn ta ni. Àṣírí ẹni bà wọ́n láṣírí ńlá kan ń bẹ láàrin àṣírí ẹni bà àti Rashidi ọkọ ìlú. Bóun Rashidi ọkọ ìlú ti ń ṣe. A pàdé lójú ogun a sì mú ròyìn ogun bọ̀ nípa Rashidi ọkọ ìlú. Lọ́wọ́ alálẹ́ lóru gànjọ́ tí ọ̀tá ń jáde nínú ìbọn tó pọ́n bí ẹ̀yẹ náà tí ń ṣe kẹ̀kẹ́ ò kẹ́ ò kẹ̀kẹ́ ò kẹ́ ò ń fi hàn yín gbogbo ẹlẹ́rìí. Gúnugún ni kó jẹbọ iṣẹ́ àkàlà ni kó jòkó iṣẹ́ tá a fi ráwùkọ àṣà ò lè jẹ iṣẹ́ tá a yàn láàyò ni. Àwa gbọ́dọ̀ farapamọ́ kálá ní ṣe Ọlọ́run má jẹ́ á dìdàkudà. A sì gbọ́dọ̀ torí owó àbí torí ẹ̀bùn rádaràda kan tí ò ní bá wa déwájú ọba tó ní wá àwa fojú ṣe wálé kálá ṣe. Irọ́ ni Rúkà pa. Irọ́ ni minority leader pa. Obìnrin tó pè wọlé yìí wọ́n ránṣẹ́ ni. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ wá pè wọlé. Mo mú ọ̀rọ̀ obìnrin yẹn gbà tó fẹ́ parí mo mú nǹkan kan bẹ́ẹ̀ ṣùgbọ́n ní tí sọ. Nọ́mbà tẹ́ pè sí ẹ jọ̀ọ́ o ẹ̀yin tẹ́ fẹ́ pè mí ẹ má ti pè báyìí ẹ jẹ́ á kọ́kọ́ gbọ́ ìpè láti ìlú Ẹdẹ. Ẹ jẹ́ á gbọ́ ìpè láti ìlú Ẹdẹ. Kọ́ ni ẹni tí Ọlọ́run láti ìlú Ẹdẹ. Láti ìlú Ẹdẹ, yes sir. Hello sir, ẹ bá a dá sọ̀rọ̀ yìí sir. Ẹ rí ọ̀rọ̀ tí yóò ṣẹlẹ̀ yẹn. Owó ló dájà sílẹ̀. Owó ló dájà sílẹ̀. Fi Ọlọ́run ọba tí wọ́n ṣe mo fi búra owó ló dájà sílẹ̀. Owó tó sì dájà sílẹ̀ owó yẹn jẹ́ 400,000. 400,000 àti owó yẹn jẹ́ ìyá àwọn ẹlẹ́nu ti gbà wá 150,000 nínú owó yẹn níjọba. Ikú disclose fún àwọn ìlú ìyẹn jẹ́ àkọ́kọ́. Hello? Ìyá àwọn ẹlẹ́mọ. Àwọn Túndé ẹlẹ́mọ. Túndé ẹlẹ́mọ ìyá àwọn Túndé ẹlẹ́mọ ti gba one. Àwọn tó jẹ́ ó ti gba 150 nínú owó yẹn. 50,000 naira wá ní balance rẹ̀ fún tó fẹ́ gbà. Gẹ́gẹ́ tí 50,000 naira yẹn wá kílèmù nínú ilé ẹgbẹ́ ní ọjọ́ náà. Ìyẹn jẹ́ tàkọ́kọ́. Ṣẹ́rí ní ti ta jọ méjì tí akọ́kọ́ òsì níbẹ̀ o. Wọ́n ti dá wàhálà sílẹ̀ kakọ́mọ́ tó dé. Àgbẹ̀sẹ̀dẹ̀ rí ọ̀rọ̀ owó yìí wọ́n ti kọ́kọ́ lọ sọ nílé akọ́gun. Bí ìyá tó di ẹlẹ́mọ̀ bẹ́ẹ̀ ìyá akọ́gun bẹ́ẹ̀ tí gbogbo wọn lọ jágbọ́ tó ṣẹlẹ̀ pẹ̀lú iṣẹ́ yẹn. Àwa pẹ̀lú yín. Ó ti gba 150,000 naira. Kí ni wàá ṣẹlẹ̀ nípe ní ìgbà tí 50,000 naira balance ìyá wọn fẹ́ gbà ló jẹ́ kó wá pe àwọn ọmọ rẹ̀ tó rúmọ̀ pé oligalisi ní àwọn ọmọ wọn. Àwọn ọmọ rẹ̀ wá kó àdá àti igi kókó wá síbẹ̀.
ẹ̀ẹ́dì pé ní tẹ́lá rántí pé ní ẹ̀ẹ́dì pé Rúkà dárúkọ ẹnìkan sí ní ọlọ́bẹ. Rúkà ọlọ́bẹ yẹn ni àwọn ọmọ yẹn wá wọ́n nà wọ́n fẹ́ pa ni. Kì bá ṣe pé ní Ọlọ́run nífẹ̀ẹ́ ọlọ́bẹ yẹn ó ṣe kí ni ó dọ́gbọ́n oyè ọmọ wọn lọ́wọ́ tó ṣe kí ni tó kó sálọ ní tí ò bá sálọ wọn máa pa ó lẹ́ni àkọ́kọ́ táwọn máa pa níjọ́ náà. Àwọn ẹlẹ́mọ náà fẹ́ pa. Bẹ́ẹ̀ ni sá wọ́n nà wọ́n fẹ́ pa ní ọlọ́bẹ tí Rúkà dárúkọ fún yín pé dírẹ́fà àkọ́kọ́ yẹn òun wà mítì. Ṣé ń gbádùn mi? À ń gbádùn yín. Nígbà tí wọ́n wá tí bọ̀bọ̀ yẹn wá sá lọ tán bóun ṣe sá lọ ó sá lọ tán ìní akọ̀gùn dé mítì. Ṣé ẹ̀rọ pé ní inú ilé ẹgbẹ́ ti wà promotion báyẹn láti ṣẹlẹ̀ lákọ̀gùn bá wọn lórí rẹ̀. Lákọ̀gùn ṣe wá jókòó ọ̀rọ̀ tí mò ń sọ fún yín Ọlọ́run ọba tó ṣẹ̀dá èmi àti yín ni mo fi ń búra fún yín kò sí lọ́bẹ̀ o. Àwọn ọmọ ẹlẹ́mọ yìí wá lọ ra báàgì pure water méjì níbi tí akọ̀gùn wá jókòó sílẹ̀ gbé alága wọ́n dẹ̀ mú iṣọ́ pé àwọn ń báàgì pure water méjì yẹn wọ́n dẹ̀ lẹ́mọ̀ tí a mọ̀ pé báàgì pure water yẹn tán. Ọlọ́run fún bọ̀ yẹn ní sùúrù kò sọ kankan lẹ́yìn nígbà tí wọ́n á parí pẹ̀lú báàgì pure water yẹn wọ́n wá dìde dídìde tí akọ̀gùn dìde wọ́n gbé ó bọ́ sísàlẹ̀ ó kò níbi mítì yẹn ó wá gbé mọ́tò rẹ̀ ó lọ. Ọ̀rọ̀ tí mò ń sọ fún yìí tí ẹ bá lè wá sí Àtàpàrà láwọn tí ń bẹ l'Àtàpàrà lọ́jọ́ tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ èmi ò mọ àwọn tó pe ọlọ́pàá sáàsì àmọ́ mo fi Ọlọ́run ọba tí mò ń sìn tí màá tẹ̀yìn àtẹ̀yẹ̀dọ̀ pàdé wájú rẹ̀ lálẹ́ kìyàmọ̀ tájọ fi dún wájú Ọlọ́run báyìí lọ́rọ̀ tí mo sọ fún akọ́gbọ̀n tẹ̀lé àwọn sáàsì yẹn wá àmọ́ àwọn tó pe àwọn sáàsì yẹn o tẹ̀sí wá sí Àtàpàrà láti máa pọ̀ ẹ̀jẹ̀ pa. Àmọ́ tẹ́ fi wá pa ẹ̀gbọ́n àmọ́ kò ṣe rí Yorùbá máa ń sọ̀rọ̀ kan mo máa ń kẹ́rọ̀ kan nínú ọ̀rọ̀ yín nígbà tẹ́ ń sọ̀rọ̀ Adédoyin ọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa ń sọ nípe ní gbogbo nǹkan téèyàn bá ṣe pátápátá téèyàn tó kù nínú ayé èyàn pẹ̀sán rẹ̀. Ọkùnrin tí wọ́n pa ní ọjọ́ yẹn tí àwọn ọlọ́pàá pa lọ́jọ́ náà mo fi lè sọ fún yín pé ní ẹ̀san Ọlọ́run lóde o. Mo lè sọ fún yín pé ẹ̀san Ọlọ́run ọ̀rọ̀ tí mò ń sọ fún yín èmi ń bẹ níbẹ̀ ní kì í ṣe ọ̀rọ̀ wọn ni wọ́n pé fèmí o. Ẹ̀jẹ̀ tì mí àmọ́ mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ yín. Ẹ̀sùn wá ìdí òdodo tí ó ń gbé òdodo nípa ọ̀rọ̀ yìí kẹ̀sì yẹ̀rù múlẹ̀ ẹni tí bá ń tẹ̀lé jẹ ní kẹ́ ẹ bí léèrè. Ẹgbẹ́ ṣe ń pẹ ní Ìbàdàn ẹ lè mọ kòrókòrò ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Àmọ́ kò ẹni tí wọ́n pa nájọ́ náà èmi ń sọ fún yín pé ní apààyàn lòun náà. Apààyàn lòun náà a mọ nǹkan tí wọ́n ṣe tó ní a mọ nǹkan tí wọ́n táwọn náà gbé dánwò nínú ìlú yìí o. Àwọn tí wọ́n tẹ̀ wá sí ọ̀dọ̀ yín tẹ́ tẹ̀lé Rúkà wá lọ́jọ́ tí wọ́n wá sọ́dọ̀ yín àwọn mẹ́ta ni wọ́n tẹ̀lé wá. Ìkan bẹ́ẹ̀ nínú wọn òun ni youth leader gbogbo Ọ̀ṣun West. Ìkejì òun ni personal assistant sí Honorable Aramọ tó fẹ́ kí ni tóun náà fẹ́ ṣe honorable member tó fẹ́ tó náà tó òun àtàkọ́gun wọn jọ máa dùn ní 2023. Ẹni ẹlẹ́ẹ̀kẹta òun náà fẹ́ ṣe káńsílọ̀ lábẹ́ ẹgbẹ́ APC. Ọ̀sán àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti di ọkùnrin ọmọ agboolé kan náà ni wọ́n pẹ̀lú àwọn tó di ẹlẹ́nu. Ó dáa ẹja fìyẹn rẹ̀ bẹ́ẹ̀ báwo ni àwọn táwọn wo lọ́wọ́ á pa obìnrin tí wọ́n ló lóyún tó tún gbọ́mọ sẹ́yìn ta ló yìnbọn pa. Àwọn tí wọ́n pa obìnrin tó lóyún tó gbọ́mọ sẹ́yìn àwọn ọlọ́pàá ti lọ. Gbogbo àwa tá à ń bá sọ̀rọ̀ ní àwa náà sí ládùúgbò mọ́. Àwọn tí wọ́n pa àti obìnrin tí wọ́n bá àwọn nìkan àti Ọlọ́run nìkan ló lè sọ. Ẹni tí bá yín sọ̀rọ̀ tẹ́ bá gbọ́ sí tó jẹ́ ẹlẹ́mọ tó jẹ́ ọkọ ẹgbẹ́ apá gangan òun gan yóò bá parọ́ fún Ọlọ́run kò máa ẹni tó pa ìyàwó rẹ̀ torí pé ní ìyàwó rẹ̀ tí wọ́n pa ó ní ìwà kan ìwà tó ní pé ní kò lè dá sùn láì sí tó bá rọ́pò rẹ̀. Ó súnmọ́ kó jẹ́ pé nígbà tó ń retí pé kọ́kọ́ òun wálé tọkọ rẹ̀ wálé ni ó lè ṣe sábàbí yìí síbẹ̀ àmọ́ àwọn tí wọ́n pa àti Ọlọ́run àtobìnrin tó kù nìkan náà lè sọ pé irú ikú tó pa obìnrin ni kò sẹ́ni kankan tó lè sọ nípa nítorí pé bí agbóhùn yẹn ṣe bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni àdúgbò ti dàrú
ìgbà tí àwọn bóyá ńgbà táwọn lọ lé bàbá Jídé kò fowó rọlá tí wọ́n lọ dáná sílé bàbá rẹ̀ ni wọ́n ṣe kíni ni wọ́n padà wá làwọn èèyàn ti kíni làwọn èèyàn ti wá lómi ti tẹ̀yìn ìwọ̀gbọ̀n jẹ náà lẹ́nu torí pé ká tó lọ sórí bàbá Jídé kò fowó rọlá wọ́n kọ́kọ́ sun ilé ọmọ kan ilé ọmọ yẹn ni youth leader ilé bàbá rẹ̀ ń bẹ lójú títì lójú ìdẹ̀rẹ̀ nìkan lábàá wọ́n dáná sun ilé bàbá ọlọ́dẹ tó jẹ́ dírẹ́fà akọgun wọ́n dáná sun ọ́fíìsì àní ilé bàbá rẹ̀ lágbóolé ilé bàbá akọgun tó jẹ́ ní family house wọ́n kọ́kọ́ dáná sun kan tó wá lọ síbi tí bàbá rẹ̀ rí ìṣèlú sí tí bàbá rẹ̀ ń gbé ká tó lọ dáná sun ìrìnà ilé tí wọ́n sun ilé 5 ni wọ́n sun. Bàbá akọgun kọ́. Bàbá akọgun ní èmi ò lè sọ wíwárà bàbá bàbá àmọ́ bọ̀ Ọlọ́run nìkan ló lè mọ ibi tí wọ́n wà láyé torí ní tí ò bá dáyàn lójú ní tó dá mi lójú ni mò ń sọ fún yín àmọ́ ní tí ò dá mi lójú ní gbọ́dọ̀ sọ fún yín torí mo mọ iye mílíọ̀nù sọ́ọ̀fù èèyàn tí ń gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ fún yín lálẹ́ báyìí. Ọlọ́run alẹ́ Muhammad ní lahanatu láì. alàlù kàṣẹ́bẹ̀. ibi dandan Ọlọ́run kó máa bá gbogbo. kó máa bá àwọn òkúrọ̀. òkúrò ní ráàlì yẹn náà lọ bọ́ọ̀rọ̀ yìí fi jẹ́ ìlú mo sọ fún yín wọ́n fi bí kí n sọ pé ní ọmọ èṣù gbọmọ náà lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ lọ́rọ̀ ìjẹfà pọ̀ bọ̀ torí pé ní ọlọ́ba àtàpàrà kò sí ẹnì kankan tó lè rí àárín ìyá àwọn ẹlẹ́mọ àti akọ̀kọ̀ tí kì bá ti pé bí ìyá yẹn ṣe dàgbà tó bá jẹ́ kí iṣẹ́ àdó àgbàlagbà tó bá jẹ́ ọlọ́mọdé ni á ní akọ̀kọ̀ ń bá a sùn torí wọ́n ti fẹ́ràn ara wọn jù. ìyẹn ìyá àwọn ẹlẹ́mọ ìyá àtàkọ́gun yìí. ìyá àwọn ẹlẹ́mọ àtàkọ́gun ẹgbà bí mo ṣe sọ fún ìdálódé lónígbòwe dẹ́lídéètì ìyá àwọn ẹlẹ́mọ ó ní iye owó tí ìyá àwọn ẹlẹ́mọ ń rí àmọ́ ìyá àwọn ẹlẹ́mọ ó ń rówó PDP àwọn ọmọ rẹ̀ àwọn ti tọ̀ kí APC. ẹ wo ọ̀rọ̀ yìí ti ṣe kéde ó sósì ní lẹ́nu gbogbo nǹkan tí yẹn bá ti pátápátá ẹ jẹ́ ká máa wò ní torí pé ní ká tó kù láyé lágbèsàn gbogbo wa o. ẹ jẹ́ kí n tún. gbogbo ìyàwó ilé ẹ ṣe dáadáa tọkọ ní o ẹ gbèsàn o. ẹ jẹ́ kí n tún bí nìkan yìí ẹ jẹ́ bí nìkan yìí ta ló wá akọgun wá sí mítìn lọ́jọ́ yẹn ta ló drive ẹ̀. ẹni tó wá akọgun wá sí mítìn lọ́jọ́ yẹn orúkọ onítọ̀ òun ni wọ́n ń pè ní ṣínà sẹpẹtẹrì ló wà wá. ṣínà sẹpẹtẹrì ló wá akọgun wá sí mítìn lọ́jọ́ náà sí akọgun àti ṣínà wọ́n bá ọlọ́bẹ ń jẹ ìyà lọ́wọ́ akọgun pé ọlọ́run padà la ọlọ́bẹ lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ náà níjọ́ náà tó ṣe kí n tó mórí wa gbolé ó sá lọ ni wàláhì tí ò bá sá lọ ni òun náà ti di òkú. ó dà ẹ ṣe gan ni ẹ ṣe àdúgbò. àwọn ènìyàn náà lọ́jọ́ náà lọ ẹ bá rí àwọn méjèèjì tí wọ́n náà táwọn pípù yìí náà àwọn ni àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́kọ́ náà òun ni wàlíù òun náà sá lọ ni ẹni ẹlẹ́ẹ̀kejì òun ni ọlọ́bẹ. ẹ ṣe púpọ̀ ẹ ti bá wa tẹ̀ mọ́lẹ̀ sí ẹ ṣe mo dúpẹ́. hello ẹ káalẹ́ sà. yes sir. sá. olúwa tóbi lórúkọ mi. yes sir. ìbàdàn lè ló fi ń pè lọ bọ̀ à ń fọkàn bá mátà yẹn lọ. okay. ṣe rí lọ́rọ̀ tí màá yẹn sọ there is element of truth ó wà ń bẹ̀ but màá yẹn wà one sided. ṣẹ́gẹ́ mi sùn at least ẹ tó mọ̀ nípa story yẹn but ó wà one sided. element of truth wà ń bẹ̀ and then wo tí woman tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn initially woman yẹn ọ̀rọ̀ tẹ fẹ́ mú jáde ń bẹ̀ náà ẹ tó bá gbọ́n mú jáde ẹ wọ́n ní àìtí ìrí bàbá. So definitely he knows much about Akogbo's family. Àìtí ìrí wọn, ó ṣe mistake ṣe fẹ́ àìtí ìrí wọn. Definitely he knows about this family. So that is one thing about the woman tó kọ́kọ́ pè. Ṣẹ̀gẹ́ mi sìn. And ẹ bá wo bọ́lọ̀ yẹn ṣe lọ ọ̀tọ̀ lówó tọ́nà ẹ máa ń sọ pé wọ́n ti kọ́kọ́ gba 150,000. The balance 50,000 ló fẹ́ gbà. Bọ́dọ̀ ọ̀rọ̀ táwọn kan sọ wọ́n ní wípé owó tó fún wọn after election owó election yàtọ̀ sí owó after election owó kí ni 400,000 ní sówó ní àpótí ni àbí owó after election pé àpẹẹrẹ ọmọdé bẹ́ẹ̀ ṣiṣẹ́ o àfọlówó kẹ̀sì
wá nǹkan jẹ fúnṣẹ́ dáadáa tẹ́ ẹ ṣe ṣé ọ̀rọ̀ tí mò ń sọ ẹ̀rọ ká máa di àwọn ọ̀rọ̀ yẹn mú ṣe rí lóòótọ́ àwọn ìyá yẹn náà like the boy ọmọ màmá yẹn kan sọ̀rọ̀ mo wo interview he confirmed that òun APC lòun pé àwọn nǹkan ń ṣe PDP so definitely nínú family yẹn wọ́n ti fẹ́ di ajagunta òṣèlú with due respect àwọn kan bí wàá ti rẹ̀ pé rẹ̀ yàn àwọn kan wà PDP àwọn kan wà ní APC so because I could remember mo gbọ́ tí bọ̀bọ̀ yẹn sọ wípé òun APC lòun whereas ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ PDP ló ti ṣẹlẹ̀ kí ló ṣe kan òun so definitely àwọn family yẹn bí wàá ti bá gbéra wa ẹ̀jẹ̀ ká wọlé yìí jẹ́ yóò jẹ́ so kọ́lọ́ ṣáà máa ṣọ́ wa kọ́lọ́ má jẹ́ kí ìtààmú jẹ́ kó gbẹ̀mí wa. ẹ ṣe gbọ́dọ̀ sá. So that's just my own little contribution but I really appreciate the way you and then láti handle matter I will still find time and see you. ṣe get me especially handle matter really impress me. ṣe get me lórí bí ẹ ṣe gbé sọ́nà méjèèjì so kò sí nǹkan tí ó possible ọlọ́run àmàrò àgídìbò ní ìjọba. àmín sà àmín sà. You're welcome. Yes sir. ẹ jẹ́ kí n tó gba ìpè láti Ẹdẹ mo fẹ́ ìpè tí ó máa sọ́pọ́ọ̀tì man tí ó sọ̀rọ̀ tán yìí mo sì fẹ́ ìpè tó máa takò wípé irọ́ ló pa ìyẹn man tó pè láti Ẹdẹ yẹn o tó bá jẹ́ pé irọ́ ló pa lóòótọ́ mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa pé irọ́ ló pa tó bá jẹ́ pé ẹ mọ̀ wípé èèyàn akọgun tí wọ́n ti jọ wà ní ẹ̀dùn rẹ̀ mọ̀nà bí ó ṣe sọ̀rọ̀ yẹn náà wípé lágbájá ló ń sọ̀rọ̀ yẹn èèyàn akọgun ni ibi báyìí ló wà ibi báyìí ló wà ìdí tó fi sọ bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ lórí bó ṣe sọ náà lórí ẹ pè wá 08186877362 gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan àwa ò sí ńbẹ̀ kò sójú wa ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ àwa gọ̀gan ní tí mo fẹ́ mú nínú ọ̀rọ̀ tí wọ́n bá mi sọ lẹ́ẹ̀kan lẹ́yìn tó pè náà mú àti ìrí wọn ó yàtọ̀ sí wọn ò tí ì rí wọn tàbí kò tí ì rí àmọ́ ó àwọn ọmọ bíi bàbá rẹ̀ wà bórí bí ò rí àmọ́ ó ṣe mọ̀ but tí èèyàn bá jọ close ó ti yàtọ̀ sí bí èèyàn sì máa sọ 08186877362. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Kïdnåppëd. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTV. Keep watching DriveTV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n ní tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò DriveTV. Thank you. Chloe. DriveTV, driving you around the world.